Kanu mọ̀ tí ń dákọ̀ àwọn gómìnà kan. Yóò dákọ̀. Wọ́n dákọ̀ àwọn ministers and military chiefs. Witness as how? Láti wá ṣe irú witness wo? Wọ́n wá jẹ́rìí rẹ̀ ni àbí kí wọ́n wá sọ pé náà lọ́wọ́ ń bẹ̀ wọ́n jọ ń ṣe ni. Ẹ̀ka story page 3 page 3 Kanu, why I want governors, ministers, military chiefs as witness. Governor, ministers, and former military chiefs are among notable personalities listed as witness by indigenous peoples of Biafra. IPOB leader Nnamdi Kanu was witnessed in his terrorism case. I think terrorism not good. The IPOB leader, whose case submission was dismissed by Justice James Omotosho, is due to open his defense on the trial. Ministers Nyesom Wike, FCT Minister David Umai, Minister for Works, Army Chief General Theophilus Danjuma, and General Chuko Buratai are among 23 witnesses whose names were front-loaded by the IPOB leader. Also listed as witness are Imo State Governor Hope Uzodinma, Lagos State Governor Babajide Sanwo Olu, former Abia State Governor witness ni pé àwọn wọlé ẹlẹ́rìí rẹ̀ o fún gbogbo ohun tó ń ṣe o. In a document filed yesterday, which he personally signed, Kanu prayed the court to extend the 6 days earlier granted him to conduct his defense to 90 days. Ntọ́ wà ń bẹ̀ náà nìyẹn. Ó lè ṣe pé bóyá ẹjẹ́ kẹrùbá. Bóyá wọ́n yẹn ti sọ statement kan tó ní í ṣe pẹ̀lú secession tó ṣe pé ó fẹ́ lò pé ọ̀nà lọ wípé nǹkan tó ń ṣe yìí àwọn kan ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí a ò lè sọ. For example, pé Danjuma sọ̀rọ̀ ń gbà kan pé ká protect ara pẹ̀lú gun or any other weapon tá a bá ní against àwọn terrorists. Bóyá ó fẹ́ lorú àárín yẹn ni. But Babajide Sanwo Olu nìkan ni mi ò bóyá ó fẹ́ lè pe Yorùbá náà because níṣì tó ṣe fi wọ́n síbẹ̀ ó nìkan ló mọ̀. Bóyá fẹ́ pe Yorùbá náà ti gbérú gbèsè yẹn rí tí ò sí problem. Ṣé Sanwo Olu wà ló gbé? Ṣé Sanwo Olu ló gbé? Ṣẹ̀fẹ̀ gbọ́. Abẹ́ gbọ́ jàre. August 2008 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́rù sí bà mí pé a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tí Nnamdi Kanu sọ. Àwọn main movement for emancipation of Naija Delta tí Henry Oka and the rest of them lead wọn nígbà yìí. Àwọn ment. Àṣírí kan tún sọ wọlé ṣe lógun pé army general kan and 9 military officer wọ́n jí weapon nílùú ìṣológun wọ́n sì ń tà fún mend. Now they were caught, wọ́n sì set military tribunal fún wọn and they were convicted for life imprisonment. Now in that process yàrá do àwọn sense pé àwọn governor kan náà wà táwọn náà raise support fún mend. Wọ́n wá sọ́mọ̀ wọn people should go and check it o wọ́n lọ fa check ẹ̀ wọ́n wá sọ́mọ̀ wọn sí jókòó bí kí lè fẹ́ gbà inú kìlù mọ́ tòrò inú kìlù mọ́ gbóná mọ́ lórí. He gather all the governors in that region. Ó wá sọ fún Goodluck Jonathan vice ńgbà yẹ igbe kò ń lọ mójú táwọn guys tó wà ní creek kó bá wọn sọ̀rọ̀ sógbà àwọn ò lè dárúkọ àwọn mọ́ governor fún Jonathan pé ta ni òun ti bí tí àwọn ń finance yín bí kò wọ́n ń wo weapon táwọn mẹ́ndì lò àtàwọn masob wípé tí ajá wọn ò bá lẹ́ni lẹ́yìn wípé weapon yìí wọ́n ju nǹkan tí ẹnìkan kan lè dẹ̀yà kó lọ. iná ìgbà àṣírí abẹ́rẹ́ sí tún sọ́wọ́ yàrá àdúrà pé àwọn gọ́vnọ̀ wà tó ń sọ́pọ́ọ̀tì àwọn mẹ́ndì nígbà náà lọ́hùn. ó wá pa àwọn guys yìí ó wá rí pé àwọn militants yẹ ó wá rí pé they are very refined guys highly intelligent
wọ́n wá rí pé kí ló fà á kí ló bí kíní wọ́n wá tú àṣírí fún pé àwọn gọ́fìnà kan wà rẹ̀ pé àwọn ń sọ pé àwọn ò lè jẹ́ kó àwọn jáde ṣùgbọ́n ìyẹn máa dàlúrú lọ. wọ́n ṣiṣẹ́ lábẹ́nú. bẹ́ẹ̀ ni now tí Nnamdi Kanu bá sọ̀rọ̀ bá jáde tó kún báyìí tí wọ́n bá tọwọ́ bọ̀ dáadáa àwọn àṣírí kó padà wọ́n tú. sẹ́ni tí ìlú bá ń dàrú àwọn political figure and some captain of industry kan wà tí wọ́n benefit inú crisis ìlú. of course. now wọ́n á fẹ́ lè kan gbá front kó wọn dàlúrú lọ àwọn amórínù sí ìsàlẹ̀. a sọ pé àwọn eléyìí ni o. a sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. now wọ́n mọ̀ dákọ̀ Wike náà. wàhálà ń bọ̀ ń bìkínì gan. now ẹ máa gbọ́ later àwọn gọ́vnà yẹ torí pé àwọn enjoy immunity àti pé political coloration protect wọn jáde kan bẹ̀ wọ́n ni wípé ẹ má jẹ́ kí agenda àwọn láti paná crisis American kó somersault. Now there was a man there tí ìgbà gbàgbé wọ́n pè ní Lukman one of the ministers under Yar'Adua ni òun wá ń pè àwọn area bẹ̀yẹ ní rascal with those rascal people in that region torí pé wọ́n lépo. Now ọ̀rọ̀ yẹn wá ta sí kan lára àwọn ministers tó wọ́n láti bẹ̀rẹ̀ létí ó wá ẹ lọ kìlọ̀ fún Lukman kó yẹ mọ́ rìfáà sí àwọn èèyàn òun lápapẹ̀rẹ̀ àṣọ rascal mọ́ torí pé ẹ̀tọ́ àwọn làwọn ń jà fún. Now the point is this issue of this secession or no secession èmi ti mọ̀ wípé tẹ̀tẹ̀lẹ̀ pé àwọn kan wà tí wọ́n wà lẹ́yìn Nnamdi Kanu ẹni tó náà wọ́n kéńjọ́ sí tó náà ń fẹ́ tẹ́wọ́ gbà tí ọba ní bá. tó kọ wọn wà náà kò tí wọn dá. Professor Charles Anambra yes kò dárúkọ láàrin àbí nọmba tó lóun fẹ́ tẹ́wọ́ gbà 1 2 as wọ́n ti ń gbà yẹ na ọ̀dà kan hope is òdìmọ̀ láàrin yìí but nǹkan kan wà ní lọ́ọ̀tà àmọ́ study ìwọ alleges must prove ó gbọ́dọ̀ come out with evidences àti àwọn ẹ̀rí ṣùgbọ́n ẹ̀rí nǹkan kan máa pa mí chairman tí wọ́n máa kí n máa wá evidence kiri nígbà mi àwọn nǹkan wà jẹ́ pé evidence ò sí rí o ẹni wọ́n fẹ́ yọkọ̀ sí rẹ̀ léṣe ni o bẹ́ẹ̀ ni àwọn evidence kan sì gbọ́dọ̀ pé ẹ gbọ́dọ̀ kó jáde o ìjọ ọjọ́ tẹ́ni bá kó jáde ìjọ náà lọ́ọ́ ráyé mọ́ o bẹ́ẹ̀ ni àwọn ìjà kan wà tẹ́ pé wọ́n sọ pé ó ṣìgùn rẹ̀ bá bó ṣe parí ẹ̀ ni nǹkan tó ń rawọ́ lé yìí kò lè yọnu sòrò tó ń ṣe o. ẹ sọ. máa sọ orí sí fún yín àwọn kan wà tẹ́ pé tí máa rọ níṣẹ́ fi ọgbọ́n rìnrìn àjò tí wọ́n rán torí pé tí tilẹ̀ bá dóòyì mẹ́ni yẹn gbogbo wọn hàn ni o ọwọ́ òsì lè bá àwọn láíláí ìwọ tí wọ́n ránṣẹ́ tó fi làákàyè jíṣẹ́ yẹ ẹnìyàn bá lọ o. now ohun tó ń lérí ogun kiri ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lápò ọ̀dọ̀ mi táwọn kan pariwo pé Ọmọlólú òun pariwo pé competency ló mọ́ like confidence sípò ipe òkè láì kí wọ́n mú ọmọ Ìbàdàn mo ní I believe in ọmọ Ìbàdàn wọ́n wà competent ọmọ Ìbàdàn torí ẹ̀ bá pé tẹ́pọ̀ wà resourceful tó lè deliver not just ọmọ Ìbàdàn àwọn kan fẹ́ pick ọ̀rọ̀ yẹn and I went to go and meet ìkànnà against mi ọmọ Ìbàdàn gbogbo wa lọ báńkì láwọn àbá mi tó jẹ́ mẹ́mbà CCI ó ní gbogbo tó ń sọ mò ń gbọ́ orí rẹ pé àwa tá a padà takò wọ́n lè pé competence làwọn náà ń wá kiri the point is this tí wọ́n bá fi iṣẹ́ náà yàn bí òun bẹ̀rẹ̀ sí ń ká tó ń dárúkọ àwọn kan nísìnyí eléyìí kọ́ lọ́kàn tó ń tẹ́ kó ṣe. kí ló wá kàn tí ó ṣe nígbà tó bá yẹ pé wọ́n jọ mọ́ ni lóòótọ́ ṣé kó ọmọ dáyà rẹ̀ jẹ ni nígbà pé tí wọ́n sì jọ wà ń jọba nu tí wọ́n ò sì lè bẹ́ẹ̀ tí wọ́n jọ wà ń jọba sọ̀rọ̀ èmi ò sọ pé òótọ́ ni tó sọ o mo sọ pé tó bá jó òótọ́ ṣé àwọn tó wá dàkọ yẹ ṣe ìwà rò pé bọ́wọ́ òfin ṣe tó òun ọwọ́ òfin àmọ́ tọ́wọ́n náà ni this country and operate selective system of justice system selective justice na operate tẹ́ pé àwọn kan ní agbára tẹ́ pé fòsípòfin ṣe strong tó àwọn gangan òfin ni wọ́n kàkà kí òfin mú wọn ìlú ògbóná jẹjẹrẹ o because block tó ń belong sí
blọọkù àwọn alágbára Nàìjíríà ni. tó bá yẹ pé lóòótọ́. tó bá jẹ́ pé lóòótọ́. ilé àwọn tó dárúkọ yẹn wà ń bẹ̀. níbi tọ́rọ̀ Nnamdi Kanu dé dúró báyìí. bẹ́ẹ̀ni. àfi kán ṣẹ́tù ọ̀rọ̀ yẹn politically. kí wọ́n ó yà. wọ́n bá dákọ̀ wọn báyìí tí wọ́n sì wà ń bẹ̀ òun ò lè pẹ́ ń bẹ̀ mọ́. ṣùgbọ́n tẹ́mi rò ní pé tí wọ́n bá mọ̀ sí lóòótọ́ àwọn ò ti wọ́nà àti bí ó ṣe jáde. àwọn tó dákọ̀ ìsúnmọ́ òkè púpọ̀ wọ́n ní influences tán lè lò. tí ò bá ní tẹ̀lé bá wọn ni o. nǹkan tẹ̀mí rí pẹ̀lú nǹkan yìí. wọn à ní ṣe bíi pé wọn mọ̀ bẹ́ẹ̀ tí ò ní tẹ̀lé bá wọn náà wọ́n ṣe tí wọ́n á pé wọ́n lọ́wọ́ nú ẹ̀ rárá o àwọn sì wá dákẹ́ báyìí bí omi inú àmú látijọ́ yìí. kò mí o. òfin ò sí fún àwọn tí wọ́n rọwọ́ bí orí àwọn yẹn gẹ́gẹ́ lòdì àwọn tó ní nǹkan tó jẹ́ an influential individual kò sí tó fi máa fi wọ́n ṣe wọ́n wá ọ̀rọ̀ yìí lọ síwájú tó wà lọ sẹ́yìn tí wọ́n lọ discover pé lótìtọ́ làwọn ẹni wà bẹ̀ ibẹ̀ náà ni kéésì máa kú sí. obìnrin kan wá sórí ètò wa lálẹ́ àná láti Abẹ́òkúta láti Ẹ̀gbẹ́ àbí nǹkan. Kwara state ni Ẹ̀gbẹ́ kọ́ bóyá gbẹ́ kínní kan sá lógùn state ni. Ogun state ni Ìjẹ̀bú ni bọ̀ ara àwọn orúkọ ó ṣeé ṣe kóbìnrin yẹn wà ń ta. ọmọ kan láti ọ̀dọ̀ àbí baálé abúlé wọn ó wá pe ọmọ rẹ̀ ó tàn jáde ó sì lọ sọ́dọ̀ baálé wọn sáré ọmọ yẹn mọ́. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wàhálà ti pọ̀ àwọn kan wọ́n ń lo oko ńjọ́ kan ní wọ́n bá rí ẹ̀jẹ̀ lójú ọ̀nà ìgbà wọn tí wọ́n sáré wò síwájú wọ́n bá òkútu ọmọ yẹn wọ́n ti gé orí ẹ̀ wọ́n dẹ̀ ti yọ àtẹ̀ láti ibi ọrùn ẹ̀ wọ́n dẹ̀ yọ ọwọ́ rẹ̀ náà wọ́n yọ lọ. at the end of the day wọ́n arrest ẹnìkan ẹni tí wọ́n arrest dárúkọ ẹni tó jẹ́ leader bẹ̀rẹ̀ pé òun ó ní kó òun tàn wá òun ló lò ọmọ yẹn. ọmọ ọlọ́pàá yẹn ṣe dáadáa wọ́n sì mú wọ́n ní wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ bóyájọ́ kejì àbí nǹkan. ìyá yẹn ò mọ charges tán fi gbé arákùnrin yẹn ṣùgbọ́n ẹni tó jẹ́wọ́ yẹn wà lẹ́wọ̀n dì sí ẹni tí wọ́n ní kí wọ́n wá lo ẹni yẹn gangan ó sì rìn káàkiri ìlú yẹn kódà ó tún threaten ìyá yẹn pé ìgbà díẹ̀ ló kù fún ìyá yẹn ò mọ̀ bó ṣe jáde nílé kò mọ̀ bẹ́ni yẹn ṣe jáde lẹ́wọ̀n irú charges wo náà fi gbé irú kí ló ṣẹlẹ̀ Ogun State ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láti pín ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́yìn láti pín ọ̀rọ̀ Nnamdi Kanu. nítorí tá à ń sọ̀rọ̀ àti pásítọ̀ mo sọ fún ọ mo ń sọ bí mo ní constitution. Ìgbìlẹ̀ Ìjẹ̀bú. Ìgbìlẹ̀ Ìjẹ̀bú. tá a bá dúró lórí pé òfin legality kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nílùú tá a bára wa yìí tí mo bá mọ̀ yẹn kò sí àfọ̀kì tí mo lè ṣe nígboro torí mo pé mo ní bàbá ń gbẹ́jọ́. ẹ ṣọ́ sá. bí kò sí tí ó ṣẹlẹ̀ bàbá they want me to compromise and I will compromise kò jù bẹ́ẹ̀ mo ẹnìkan sọ ń jóni pé kó tó di pé Mr. President pé list àwọn tó fẹ́ tú sílẹ̀ padà ó ní tí wọ́n bá go ahead láti lọ ṣiṣẹ́ ó ní ṣùọ̀ dáadáa wípé henceforth cocaine gbígbé àtàwọn ìwà ọ̀daràn ṣíṣe wọ́n ti fààyè gbà ní Nàìjíríà mo sọ pé sófin wà àwúrí ilé following the law. Fẹ́mi ń sọ̀rọ̀ sókè náà Mr. Fẹ́mi ń sọ̀rọ̀ sókè kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ bínú àwa ni o. so àwúrí ilé following the law so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ lèmi ṣe sọ́njọ́ yẹn pé òfin tán dárúkọ òfin wà lóòótọ́ but òfin wà fún àwa kan òfin ò sí fáwọn kan ó ṣe rí ẹ̀já lẹ́nu. Nnamdi Kanu tó sọ̀rọ̀ jáde ó dá mi lójú wípé before now DSS wọ́n lè máa sọ̀tọ̀ they must have done their investigation to the extent pé wọ́n mọ àwọn wo ló ń sponsor Nnamdi Kanu but àwọn kò ṣe bá wí ni àwọn tí ò ṣe dákọ̀ so orúkọ tó dárúkọ yìí mo mọ̀ pọ́n tó jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ assume pé in case tó bá ṣe pé orúkọ yìí bá tú o àti ìgbà wọ́n jù bẹ́ẹ̀ lọ but kí ní kan dá mi lójú pé dákun kí ni wọ́n fi dájú máa ṣe kí ni wọ́n fi oníṣòwò tí máa ṣe kí ni wọ́n fẹ́ fi Wike ṣe káṣẹ pé lótìtọ́ tó sọ ó correct orí ẹ̀ náà wọ́n padà fi fọ́ àgbọn. tí wọ́n dàpọ̀ tí wàá dájú máa ní. wọ́n dàpọ̀ ẹ̀. so ó fi èyí pé bó ṣe wà yìí ó ti sọ̀rọ̀ yẹn jáde sí láìpẹ́ ẹ̀ nígbọ̀n kankan pa ẹ̀ mọ́ òun lè máa ṣe wọn náà o but àwọn yẹn ti lọ ọ́ kó ṣe pé àdéhùn ànígbọ̀n kankan pa ẹ̀ mọ́. ó yà lágóná. gẹ́rẹ́gẹ́ láago mẹ́wàá àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn lọ gba káàdì ìdìbò rẹ. tí wọ́n bá yọ Kanu kúrò lẹ́wọ̀n ní ìsìta ló sọ pé kò ní kọ́tẹ́sì tó bí a senator ọ̀kọ́ lọ sí House of Rep á dẹ̀ wọlé so irú àwọn tá à ń mú lọ́wọ́ ní ìsìn àwọn tá à ń ràn lọ́wọ́
láti lọ represent wa ó ti sòótọ́ ó ti dàrú tó bá correct o but èmi sure pé DSS ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí. mà wọn tó dákọ ni ìyẹn Sam Wike David Umahi. Former governor wọ́n ní Umahi. Theophilus Danjuma. Umahi Minister of Works. ní ìṣe ó ti ṣe General Chuko Buratai. Buratai kan náà ó mọ tó ń sọ fa. Hope Uzodinma. Babajide Sanwo Olu. High profile individual. Okezi Ipiasu. Former governor. Abubakar Malami. Minister of Justice. No, wọ́n ti ẹ̀ sọ pé òní list àwọn tó ń sponsor. Director of State Service DSS. DSS. Oluwatosin Ajayi. Yusuf Bichi. Former DG náà nìyẹn náà. Former DG. DSS. Ahmed Rufai Abubakar. Ìyẹn náà ẹni yẹn náà former Director General of the National Intelligence Agency. NIA. Ẹ wá gbà mí. So àwọn high profile individual ó mọ nǹkan tó ń sọ ẹ jẹ́ àwọn ibi tí ó bá dé Bob mo mọ̀ pé tí kinní ìbá ti ń do tọ̀nà wọ́n padà ìyàwó yẹn kan náà ni. Tó bá jẹ́ irọ́ ní gbogbo kinní kí ni òfin ni wọ́n ṣe fún Kanu àti lọ́ọ̀yà rẹ̀. Apájúrì nìyẹn wọ́n máa fún lẹ́wọ̀n níbẹ̀ ó ti sọ on the first kinní nàbí that's possible. Lọ́ọ̀yà rẹ̀ wà ní remand báyìí. Bẹ́ẹ̀ ni yóò ti gbọ́dọ̀ protest ṣe é rí nǹkan tí mo fẹ́ sọ lórí nǹkan tí Nnamdi Kanu sọ. Èmi mọ̀ dájú wípé òun náà lè ṣe ó lè two way ni ó lè orchestrate ẹ̀ kí wọ́n kó gbé okùn ọ̀ràn kó kìbọ àwọn kan lọ́rùn nílùú pé tẹ́ ẹ bá ń wọ́ mi kiri èmi náà wá àwọn tí máa wọ́ àkọ́kọ́ nìyẹn that's one school of thought. Second school of thought ni pé èmi ò lè gbà gbogbo àwọn tí Kanu dákọ ó ní Kanu sòótọ́ mentioning people like Babajide Sanwo Olu èmi ń wò bẹ́ẹ̀ ni o kí ni líǹkì tó fẹ́ láàrin Babajide Sanwo Olu àti Nnamdi Kanu. Ìwọ no mo fà o èmi àní opinion tèmi ní báyìí now ṣíṣe pé ó ń raise issue yìí to paint it to have national outlook kó lè bá capture the whole torí omensan east omensan west omensan north láti capture the entire federation. Now the thing is this tó bá ń dárúkọ àwọn èèyàn bíi eléyìí ṣé number one ṣé a máa rí pé wọ́n òṣìṣẹ́ káwọn yẹn ṣiṣẹ́ tọ̀ kí kéèsì yẹn lọ ní tó báyìí pé ó jẹ́ pé ó jó òótọ́ fẹ́ jó òótọ́ one àwọn wò bẹ́ẹ̀ ni now ó sì lè jẹ́ pé omi rẹ̀ yóò gbèrò yányán. Bẹ́ẹ̀ni either way no. He mentioned them. He mentioned them for political reason. At least Igbo people for Igbo people to see them as bad people. He doesn't know what he's doing. Is it not assumption làwọn náà sọ. Is it not Buratai that take him to Nigeria? Kanu is not stable as his witnesses to defend. Ìjẹ́ mi mọ̀ ní pé ẹni tó sọ̀rọ̀ náà opinion wọn náà express ọkùnrin ti mention rẹ̀ wọ́n dẹ̀ láti ṣiṣẹ́ lórí kọ̀ọ̀kan nu wọn pé kí ni attachment tán ní pẹ̀lú Nnamdi Kanu so wọ́n máa wo kí ni attachment what is the connection tó wà láàrin àwọn gbogbo àwọn tó dárúkọ yẹn wọ́n á ṣiṣẹ́ wọn ni a lè assume pé a lè fọwọ́ gbáyà fẹ́ anybody in 1976 nígbà tí wọ́n ṣe kú ọkùnrin tí wọ́n ní kó mọ̀ sí Ọbásanjọ́ yàn pé kó mọ̀ ṣèdájọ́ àfọ̀gọ́ màá rántí orúkọ ẹ̀ ṣe Bísálà olókọ̀ndẹ́m gbogbo àwọn dínkà nǹkan bẹ́ẹ̀ ibẹ̀ náà ti náwó sọ náà pé bá àjọ ṣe kú ni nǹkan dàrú tribunal dàrú wọ́n padà jọ yọ ojú wọn méjèèjì wọ́n fi ìbọn yọ ojú wọn káyìn so àlè sọ àwọn ni wọ́n yọjú wọn ìbọn náà yìn fún wọn. ewu wa ni wọ́n yọjú ebi ẹ̀ pa wọn ni. ṣé wọ́n pa wọn ni. In the Igbos, if the Igbos want Nnamdi Kanu to be released, they know what to do. Why are the 5 governors in the southeast silent on it? If all the southeast governors and traditional rulers decide to meet Tinubu to release Kanu for them, he will be released. It is like they don't want him released. It could be. Ó lè rí bẹ́ẹ̀. Èmi ò lè fún two-way ní ẹ máa gbọ́ mi. Àwọn tó bá ní political coloration tó wà nípò òṣèlú sáfì kí n báyìí
kálukú wọn gbórí wọn sá my for instance senator Yinaya Abaribe tó fẹ́ fara kí Nnamdi Kanu fẹ́ sọ lẹ́nu nígbà náà sáyẹn pé òun ló star bí sọ tí fún Kanu tí Kanu fi John Bay. You will be shocked that Kanu is just playing upon people's intelligence. Kanu doesn't know what he is saying in this case or stop insinuating anything about those names. He wants to use it for something. irọ́ mi ìgbà púpọ̀ dédé mention ó kò kàn lè dédé mention orúkọ. ọmọ àlè ṣe bẹ́ẹ̀. ẹdún ṣe mú gbónú ẹ̀wọ̀n ni bá ṣe pé ń gba gbónú ẹ̀wọ̀n kò lè dédé mention orúkọ àwọn tó wá dárúkọ dárúkọ yẹn I want to say this kápẹ́ yẹn lásán làwọn tó dárúkọ by now wọ́n ti gbé wọn. aṣọ. wọ́n ti gbé wọn ó mọ ibi tó ń lọ o. but pé kò lè òun. no mi sọ pé kò lè parọ́ náà. ọba àgbẹ̀ ní sùúrù. Alhaji Oriyomi, your analysis about Nnamdi Kanu is misleading and not true. Are you saying those who are mentioned? Are you saying those who are against him from day one are the ones supporting him? He is just being political. no not at all opinion wọn ni. not at all. èmi mọ̀ pé kápẹ́ni tí ò lórúkọ ló bá dárúkọ lónìí wọ́n á máa ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí but torí ẹ̀ tó dákọ̀ àìpẹ́ ara wọn lè tí máa ṣẹ̀wọ̀n náà ó ṣe wọ́n ti palẹ̀ wọn mọ́. sí yàtọ̀ láàrin wọ́n fi pamọ́ àti wọ́n sáà ní rí gbòòrò. wọn lè tí máa ṣe ó mention wọn as witness ẹ jẹ́ ká nù. mo understand yẹn ni wọ́n ti gbé wọn tó bá mention ẹ máa gbọ́ tó bá mention àwọn tí wọ́n lórúkọ pé as witness gbà náà wọ́n ti kó wọn lẹ̀. ìlú ìlà wà now this is Nigeria now kì í ṣe South Africa wọ́n ti kó wọn lẹ̀. sẹ́mi pé 2017 Onituku Buratai ló ní kí àwọn ọmọ ológun kan lọ yabolé baba Kanu Numaya tí ìgbà yẹn incident yẹn ló lè sìnkú baba Kanu ìgbà yẹn. bóyá ó fẹ́ confront Buratai lórí àwọn nǹkan kan kódà àwọn tó dárúkọ lè ṣe pé ó fẹ́ sọ àwọn nǹkan kan kó fi confront ikú bí ṣùgbọ́n pé ó kàn déédéé mórúkọ bóyá Buratai wọ́n mi sàndù lòun nígbà tó wá mú òun bóyá ó fẹ́ rojọ́ mọ́ wọn nípa abẹ́sẹ̀ lọ́lé bàbá ẹ̀ bóyá tó fẹ́ ṣe nìyẹn. kò ṣe dákọ̀ gómìnà Èkìtì kó dákọ̀ gómìnà Ọ̀yọ́ kó dákọ̀ gómìnà Ọ̀ṣun tó dákọ̀ kankan ni ó mọ àwọn tó ń sọ náà. ṣe rántí Obigbo massacre ní Rivers ṣe bá rántí ṣe mọ̀ pé ó ṣeé ṣe president massacre yẹn ló fẹ́ gbé Wike lọ́rùn because ìgbà tí mi ṣe funding lọ́wọ́ báyìí mò ń wò ó pé kí ni Kanu lè máa dákọ̀ Wike fún now tí Sanwo Olu lẹ́kọ̀ọ́ but àwọn nǹkan tó ń dákọ̀ yẹ sóní lẹ́kì kan pọ̀ mọ́ nǹkan tó sọ́ọ̀bù tó ń gbà ní. àwa ò lè mọ DSS ni ó ṣiṣẹ́ lé lórí tí wọ́n bá wà ní rìpọ́ọ̀tì. àmọ́ bá gbọ́dọ̀ sí Kanu for now. abẹ́ ni so mo like ibi tẹ́ lọ torí ó lè ṣe é ṣe kí ó sì gàrí mu lẹ́wọ̀n. wọ́n sọ pé àwọn yẹn ni. bí ó ṣe rí nìyẹn. káwọn yẹn má ṣe nǹkan kan wọn láwọn ni. ṣé bẹ́ẹ̀ ti wo fíìmù yẹn rí ta ló pa chief. fíìmù kọjá dé ńgbà kan ta ló pa chief.